Ẹ kú dédé àsìkò gbogbo bí tẹ́ ti ń gbọ́ mi lé lóko tàbí lẹ́yìn òde, ẹ jẹ́ kí a gbàdúrà. Bábáwọ́ olùfẹ́wọ́ wọn àgbé yín ga ṣe yín lọ́ba fún àánú àti ojúrere ńláńlá o. Àdúpẹ́ fún àwọn ogun tí ẹ ṣẹ́ fún wa, èyí tí ẹ ń ṣẹ́ lọ́wọ́lọ́wọ́ àti èyí tí ẹ ò tún ṣẹ́. Àfihàn àti ògo fún orúkọ mímọ́ yín o, fún oore ọ̀fẹ́ láti rí ọjọ́ ìṣẹ́gun mìíràn. Ọlọ́run ògo yẹ yín o. Ọlọ́run ọ̀rọ̀ tí a gbéyẹ̀wò lónìí kó ṣe ayé ọkàn àti ara wa ní rere o. Ká jẹ́ olùgbọ́ àti olùṣe ọ̀rọ̀ náà o. Tí a gbàdúrà ní orúkọ Jésù Kristi Olúwa wa, àmín. Ìwé ọ̀run ṣíṣí tí a ti ọwọ́ olùṣọ́ àgùntàn yín náà kó Adéjàre Adébóyè kọ. Èní ọjọ́ ìṣẹ́gun, ọjọ́ kàndógún, oṣù keje. Àkòrí tí a ó gbéyẹ̀wò lónìí sọ wípé òórùn dídùn ti ojú rere, òórùn dídùn ti ojú rere. A mú àkọ́sórí wa nínú ìwé òwe orí ìkẹrìndínlógún ẹsẹ̀ ìkáǹdógún. Ìwé òwe orí ìkẹrìndínlógún ẹsẹ̀ ìkáǹdógún. Ní ìmọ́lẹ̀ ojú ọba ní ìyè, ojú rere rẹ̀ ni ó dàbí àwọsánmọ̀ òjò àrọ̀kúrò. Nígbà tí a mú bíbélì kíkà wá nínú ìwé orin Dáfídì orí ìkẹrìnléníogójì ẹsẹ̀ ìkíní dé ìkẹta. Orin Dáfídì orí ìkẹrìnléníogójì ẹsẹ̀ ìkíní dé ìkẹta. Ọlọ́run, àwa ti fi etí wa gbọ́ o, àwọn bàbá wa sì ti sọ fún wa ní iṣẹ́ ńlá tí ìwọ ṣe ní ọjọ́ wọ̀n-ọn-nì ní ìgbà àtijọ́, bí ìwọ ti fi ọwọ́ rẹ lé àwọn kèfèrí jáde, tí ìwọ sì gbì wọ́n, bí ìwọ ti fòòró àwọn ènìyàn náà, tí ìwọ sì mú wọn gbilẹ̀, nítorí tí wọn kò ní ilẹ̀ náà nípa idà ara wọn, bẹ́ẹ̀ ni kì í ṣe apá wọn ni ó gbà wọ́n o, bí kò ṣe ọwọ́ ọ̀tún rẹ àti apá rẹ àti ìmọ́lẹ̀ ojú rẹ, nítorí tí ìwọ ní ìfẹ́ rere sí wọn. Kí Olúwa kó bùkún kíkà àti gbígbọ́ rẹ̀ wáyé. Ẹ jẹ́ ká tẹ́tí bẹ̀rẹ̀ jẹ́ láti gbọ́ ohun tí olùṣọ́ àgùntàn yín náà kó Adéjàre Adébóyè ní fún wa ní èní ọjọ́ ìṣẹ́gun. Nínú ìwé Númérì orí ìkẹfà ẹsẹ̀ ìkejìléníogún títí dé ẹsẹ̀ ìkẹtàdínlọ́gbọ̀n. Ọlọ́run pàṣẹ fún àwọn àlùfáà kí ó súre fún àwọn ọmọ Ísírẹ́lì, kí wọ́n sì kéde pé ojú rere yóò mọ́lẹ̀ sí wọn lára. Nígbà tí ojú rere bá mọ́lẹ̀ sí ọ lára, ìwọ yóò gba òórùn dídùn ti ojú rere, tí yóò rí i dájú pé ibi gbogbo tí o bá lọ, àwọn ènìyàn yóò rí i pé àwọn fi ojú rere hàn sí ọ láì mọ ìdí rẹ̀. Ní 1976, nígbà tí mo jẹ́ olùkọ́ kékeré, mo lọ sí ibi ìpàdé àgbáyé kan tí àwọn onímọ̀ ìṣirò ní Canada gẹ́gẹ́ bí ọ̀kan lára àwọn aṣojú méjì láti Nàìjíríà. Ní àkókò yẹn, mo ṣẹ̀ṣẹ̀ kọ ìwé 12 péré ni o. Ní ìdàkejì, ọkùnrin tí ó sọ ọ̀rọ̀ àkọ́sọ ní ibi ìpàdé náà, ó ti kọ ìwé 150. Ó sọ̀rọ̀ nípa ìṣirò òjò. Mi ò tilẹ̀ gbọ́ rí o, mi ì gbọ́ nípa rẹ̀ rí. Mo wò yíká, mo sì béèrè Ọlọ́run, kí ni mò ń ṣe níbí? Ó yẹ kí n ṣe àfihàn ìwé tèmi ní ọjọ́ kejì. Torí náà, mo gbàdúrà sí Ọlọ́run ní gbogbo òru pé kí ó yin ara rẹ̀ lógo nínú ayé mi. Ní àsìkò kíka pépà tèmi náà, mo tún gbàdúrà pé ọkùnrin náà tó kà kò ní wà níbi ìwé kíkà tèmi. Ó ṣe é ṣe kí ó máa rò nínú ara rẹ̀ pé ta ló mú òpònú yìí wá sí ibí? Àsìkò ó tó fún mi fún ìwé kíkà mi. Ṣáà wò, ọkùnrin yìí gan-an, òun ló jókòó sí iwájú mi. Ẹ̀wẹ̀, nígbà tí mo ka pépà mi tán, ọkùnrin yìí dìde dúró, ó sì bẹ̀rẹ̀ sí ní pàtẹ́wọ́. Nígbà tí gbogbo ènìyàn rí pé ó ń pàtẹ́wọ́, àwọn náà dìde pẹ̀lú, wọ́n sì bẹ̀rẹ̀ sí ní pàtẹ́wọ́. Pépà mi kì í ṣe àràmọ̀dà o, gẹ́gẹ́ bí ti àwọn yòókù o tí wọ́n ti ka o. Ṣùgbọ́n Ọlọ́run fi òórùn dídùn ti ojú rere sí mi lára. Nígbà tí Ọlọ́run bá fi ojú rere rẹ̀ hàn sí ọ lára, àwọn nǹkan yóò ṣiṣẹ́ fún ọ. Wọn ò ṣiṣẹ́ fún rere rẹ ní ìrọ̀rùn. Nígbà tí ó fi ojú rere rẹ̀ sí àwọn ọmọ Ísírẹ́lì tí ó fi sí wọn lára, àwọn ará Íjíbítì tí ó ti ń ni wọ́n lára, tí ó ń fìyà jẹ wọ́n fún ọdún 430. Ó fún wọn ní ohun gbogbo
tí wọ́n béèrè fún. Olúwa sì fún àwọn ènìyàn náà ní ojú rere lójú àwọn ará Íjíbítì. Bẹ́ẹ̀ ni àwọn sì fún wọn ní ohun tí wọ́n béèrè. Wọ́n sì kó ẹrù àwọn ará Íjíbítì. Ìwé Ẹ́kísódù orí 12 ẹsẹ̀ 36. Ojú rere Ọlọ́run lára ènìyàn yóò mú kí àwọn tó kórìíra rẹ̀ kí wọ́n máa ṣe ohun gbogbo láti bùkún fún un. Kò tilẹ̀ ní yé wọn ìdí tí wọ́n fi ń ṣe bẹ́ẹ̀. Ìdí tí wọ́n fi ń ṣe ohun gbogbo láti fún un ní ohun gbogbo tí ó nílò. Ojú rere Ọlọ́run lára Ẹ́sítà ló mú kí gbogbo ènìyàn tó bá wò ó kí wọ́n tẹ́wọ́ gbà á lẹ́sẹ̀kẹsẹ̀. Ó tún mú kí ọba yàn án láàyò láàrin gbogbo àwọn omidan yòókù. Ìwé Ẹ́sítérì orí 2 ẹsẹ̀ 15 títí dé ẹsẹ̀ 17. Nígbà tí Ọlọ́run bá mú kí ojú rere mọ́lẹ̀ sí ènìyàn lára, ẹni náà yóò di ẹni tí gbogbo ènìyàn ń fẹ́, tí ó fẹ́ láti máa wò àti láti fẹ́ràn. Mo gbàdúrà pé Ọlọ́run yóò gbé ìmọ́lẹ̀ ojú rẹ̀ sókè sí ọ lára ní orúkọ Jésù. Àmín. Kókó àdúrà: Baba jọ̀wọ́ jẹ́ kí òórùn dídùn ti ojú rere rẹ kí ó sinmi lé mi àti ìdílé mi ní ìgbà gbogbo ní orúkọ Jésù. Jà sọ pé bàbá mi, Olúwa jọ̀wọ́ jẹ́ kí òórùn dídùn ojú rere rẹ kí ó sinmi lé èmi àti ẹbí mi àti ìdílé mi àti àwọn ọmọ mi àti ọkọ mi, kí ó sinmi lé gbogbo wa ní orúkọ Jésù. Òórùn ojú rere Ọlọ́run tí ó jẹ́ kí gbogbo ènìyàn máa ṣàánú fún ènìyàn, kí Olúwa kí ó yọ̀ǹda rẹ̀ fún wa. Bẹ́ẹ̀ ni yóò rí ní orúkọ Jésù. Olúbùkọ́lá Ayako ní orúkọ mi. Ẹ máa bá mi like, ẹ máa share, ẹ máa comment nípa ẹ̀ kí àwọn ènìyàn kí wọ́n lè jẹ àǹfààní ọ̀run ṣíṣí Yorùbá. Ó dàbọ̀.